ọ̀rọ̀ àlùjànnú bíbẹ̀rẹ̀ nínú alamul ghaibi ló wà, bíbẹ̀ àwọn àlùjànnú nínú alamul ghaibi ló wà. níbẹ̀rẹ̀ suratul Baqara ọlọ́ni dhalika kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib. ayẹlẹ kẹta nù Quran chapter 2 verse 3. nígbà tí ń sọ̀rọ̀ Quran alápàlẹ́ pé tíra yẹ ọ̀rọ̀ mi Ọlọ́run ọba ni, kò sí èméjì mi pọ̀rọ̀ Ọlọ́run àbọ̀ Ọlọ́run kọ́, ọ̀nà àmà ni fún àwọn olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run á fẹ́ júwe àwọn tí ń sọ olùbẹ̀rù Ọlọ́run al-muttaqin. ó wá ní alladhina yu'minuna bil ghaib, àwọn tá nígbàgbọ́ sí al-ghaibu, ń tó pamọ́ fún ojú láti rí ṣùgbọ́n tí ń bẹ tí wọ́n sì gbàgbọ́ pé ń bẹ. lára al-ghaibu òun ni àlùjànnú wà, nínú al-ghaibu ló wà, inú nǹkan tó pamọ́ fún ojú láti rí tó sì ń exist tí ń bẹ, òun ni àlùjànnú. Ọlọ́run bá gangan fúnra rẹ̀ ó sọ odidi súra kan ní suratul jinn, Quran chapter 72 suratul jinn, súra àlùjànnú, ọgbọ̀ọ̀rọ̀ àwọn àlùjànnú. Ọlọ́run sọ súra lòdì lórúkọ ẹ̀. ìyẹn nìkan kọ́, àwọn àyàwó akúnnú Al-Qur'an rẹ̀ kẹtẹ́ tọ́pọ̀ gbà tọ́lọ́run fi lo kẹ́límà àlìjínù tàbí plural rẹ̀, torí pé táwọn fi jínù mufradi ni, singular ni, noun ni ṣùgbọ́n tó wà singular. plural ni àlìjánu tó ní ṣáda lórí tálífù náà rò lẹ́yìn jim, àlìjánu. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wá di òní láì ní wá gba àsìkò. ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ sọ̀rọ̀ lórí òní nípa ìkan nínú àwọn ẹ̀dá tí Ọlọ́run dá àti àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jíjọ wà pọ̀. èyí tẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'anul Karim ọ̀rọ̀ t'Ọlọ́run fi pamọ́ rárá ni, tí ó tẹnu mọ́ pọ̀, kọ́dọ̀ òdìdí súrà kan lọ́lọ́run sọ ní orúkọ rẹ̀. bí àwọn màlàíkà ṣe pàtàkì tó nínú àwọn ẹ̀dá t'Ọlọ́run dá tí wọ́n jẹ́ ní Ọlọ́run pátápátá, tí wọ́n ìyapa Ọlọ́run pẹ́tẹ́pẹ́tẹ́ bó ti wọ́n ọmọ àṣẹ Ọlọ́run ni wọ́n máa ń tẹ̀lé gbogbo ìgbà. kò sí súratul màláíkà nínú Al-Qur'anul Karim. àwọn ẹ̀dá tí a fẹ́ sọ̀rọ̀ wọn yìí tá a mọ̀ sí al-jinn, àwọn àlùjànnú. àwọn ẹ̀dá yìí mùmínì ń bẹ nínú wọn, kèfèrí ń bẹ nínú wọn, ìyẹn ọ̀pamọ́ rárá. ṣùgbọ́n bí wọn ò sì jẹ́ ní Ọlọ́run tán tí wọ́n jọ mẹ̀ẹ́dẹ́ ènìyàn, wọ́n jọ àwa náà, wọ́n jọ mẹ̀ẹ́dẹ́ ènìyàn. ọmọ ẹ̀dẹ́ nìyẹn sẹ́ni Ọlọ́run tán rárá bó ti wọ́n ọmọ díẹ̀díẹ̀ la fi ń ṣètò Ọlọ́run sẹ̀mí ayé wa. kèfèrí ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn, mùmínì ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn. mùmínì nínú àwọn mùmínì yìí, mùmínì tí ń ṣèkà ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ́pẹ́ kà ní. yóò máa kírun, yóò máa gbàwẹ̀ o, yóò lọ Mẹ́kà o, yóò lọ múra o, kọ́dà ò lè kéwú kọjá àfa o, ṣùgbọ́n yóò máa ṣèyàn nílá burú bọ́lọ̀ ń bá gbà fún ọmọbẹ nínú àwa mùmínì. ẹni tí wọ́n máa ṣàṣìyàn pé ẹni tó rí ṣe kọ́mọ́rì ṣe mọ́, ẹni tí wọ́n máa ṣe nǹkan sẹ́yìn láti lè pa pé kó kú, ẹni tí ó ṣoògùn síyàn láti fọ ẹlòmíì lójú, ẹni tó bẹ ó lóyún tí ó sọ pé òun fẹ́ kó bímọ ẹ láyé òde ọ̀run ni kó ti lọ́ọ́ bí, tí ó sì máa ṣe nǹkan sí pé kó lọ bímọ lóde ọ̀run, ọmọbẹ nínú mùmínì tí ń kírun tí ń gbààwẹ̀. bá a ṣe rí ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn àlùjànnú náà rí. tẹ́ pé mùmínì ń bẹ́nu wọn, kèfèrí ń bẹ́nu wọn. tí kèfèrí bá ń ṣèkà léèyàn ní àbálùjànnú kò ní bá ní lójijì, torí pé kèfèrí ni ẹni tó bá fọ́jú tẹ́ bá lọ́ fáwo tó fọ́ ti ju àwo lọ. ṣùgbọ́n tí ó ṣèyàn léèmọ̀ oníkéyìn ò jẹ́ mùmínì kó jẹ́ mùsùlùmí kó tún máa ṣèkà kó máa fa burúkú àwọn èèyàn, ìyẹn ni ó ṣèyàn léèmọ̀. bó ṣe wá wà ní ọmọ ẹ̀dẹ́ nìyà tí ó jẹ́ mùsùlùmí tí ó máa ṣàìdá sáwọn èèyàn, bẹ́ẹ̀ náà ni àwọn àlùjànnú tó jẹ́ mùsùlùmí ń ṣàìdá sáwọn èèyàn. wọ́n ń ṣiṣẹ́ èèyàn tí yóò jẹ́ràn wọn, wọ́n ń ṣiṣẹ́ àwọn tó jẹ́ràn wọn,
nínú ìran àlùjànnú. ọ̀rọ̀ àlùjànnú bíbẹ̀ rẹ̀ nínú alamul ghaibi ló wà, bíbẹ̀ àwọn àlùjànnú nínú alamul ghaibi ló wà. níbẹ̀rẹ̀ suratul Baqara ọ̀rọ̀ ní dhalika kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib. ayẹlẹ kẹta nù Quran chapter 2 verse 3. nígbà tí ń sọ̀rọ̀ Quran alápàlẹ́ pé tíra yẹ ọ̀rọ̀ mi Ọlọ́run ọba ni, kò sí èméjì mi pọ̀rọ̀ Ọlọ́run àbọ̀ Ọlọ́run kọ́, ọ̀nà àmà ni fún àwọn olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run á fẹ́ júwe àwọn tí ń sọ olùbẹ̀rù Ọlọ́run al-muttaqin. ó wá ní alladhina yu'minuna bil ghaib, àwọn tó nígbàgbọ́ sí al-ghaibu, ń tọ́ pamọ́ fún ojú láti rí ṣùgbọ́n tí ń bẹ tí wọ́n sì gbàgbọ́ pé ń bẹ. lára al-ghaibu òun ni àlùjànnú wà, nínú al-ghaibu ló wà, inú nǹkan tó pamọ́ fún ojú láti rí tó sì ń exist tí ń bẹ, òun ni àlùjànnú. Ọlọ́run bá gangan fúnra rẹ̀ ó sọ odidi súrà kan ní suratul jinn, Quran chapter 72 suratul jinn, súrà àlùjànnú, ọgbọ̀ọ̀rọ̀ àwọn àlùjànnú. Ọlọ́run sọ súrà lòdì lórúkọ ẹ̀. ìyẹn nìkan kọ́, àwọn àyàwó akọ́nà Al-Quran rẹ̀ kẹtẹ́ tọ́pọ̀ gbà tọ́lọ́ fi lo kẹ́límà àlùjànnú tàbí plural rẹ̀ torí pé táwọn kejì náà mufradi ni singular ni, noun ni ṣùgbọ́n tó wà singular, plural ni aljannu tó ní ṣáda lórí tálífù náà rò lẹ́yìn jim, aljannu ìyẹn ló wà ní suratu Rahman Quran chapter 55 àtàwọn suwaru mi tọ́lọ́run ti lu bólò yẹn tó ti lu ọ̀pọ̀ wọn. nínú ọ̀ràn àlùjànnú tá a bá ní aljannu ismul jinsi ni, orúkọ ìran ni fáwọn ẹ̀dá kan tí ojú ò lè rí báyìí naturally, téèyàn bá lo oògùn kọ́ wẹ́jú èèyàn lè dá wọn rí. àyàfi ẹni tí wọ́n bá tún fẹ́ attack, ẹni tí wọ́n bá fẹ́ rọ́ọ̀lù, o lè rí wọn sójú báyìí, o lè rí lọ́kùnrin, o lè rí lóbìnrin, o lè rí ní tí ò ní jọ́kùnrin tí ò ní jóbìnrin, o lè rí ní ẹ̀dá míì tí wọ́n máa ń gbáwọ̀ rẹ̀ wọ̀ tọ́lọ́run ti sọ nínú Al-Qur'an rẹpẹtẹ pé wọ́n lè gbáwọ̀ wọ̀ tó yí padà sí nǹkan míì. èèyàn lè rí nígbà míì fẹ́ pé yọ dàlú yàn lójijì gírì, yọ wẹ̀ pé eégún, èèyàn ó sì pé ń tọ̀ ń bọ̀ yóò sì parí sára rẹ̀. ìgbà míì àárín yàn tí ó ga gògòrò táàrin lè rójú ẹ̀ á mọ̀ wúlọ́wúlọ́wúlọ́ nígbà wọn lásìkò kankan ní sẹ́wọ̀n fẹ́ tí ń wò ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìyẹn jà ló fi fara hàn, yọ ga ju ọ̀pẹ lọ, ọ̀pẹ àgógó yọ ga jù lọ. ẹni tó bá lè farabalẹ̀ pẹ̀lú ìpayà náà ti ń wò lọ ẹ padà rí pé lórí ẹ̀ lókè lọ́hùn iná green lè tàn, red, yellow, purple tí ó tàn sórí ìyẹn á rí pé ọyẹ ẹ̀sùn ti pàdé àdánwò. irú yẹn ti occurs many people ní Ìbàdàn àti outside Ìbàdàn tí wọ́n ti rí sójú báyìí tí wọ́n kó sínú problem lórí ẹ̀. orúkọ fáwọn tó jẹ́ ẹni ibi láàrin wọn tí wọ́n jẹ́ kèfèrí tó sì ń ṣe ìkà lójú méjèèjì, mo ti sọ bẹ̀rẹ̀ rọ̀ wípé àwọn mùmínì wọn náà ń ṣèkà bí mùmínì mùsùlùmí ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà ṣe ń ṣèkà bẹ́ẹ̀ làwọn náà máa ń ṣèkà. ṣùgbọ́n orúkọ fáwọn ìkànnì wọn ẹyọ kan rẹ̀ ń jẹ́ Ṣaitan. orúkọ yẹn gbajúmọ̀ pọ̀ lẹ́nu gbogbo ara ayé nítorí gbólóhùn yẹn Ọlọ́run lò fún bàbá àwọn àgbà Iblis la'natullahi alayhi nínú Al-Qur'anul Karim. ó sì lo ọ̀pọ̀ rẹ̀ plural rẹ̀ tó pè ní Shayatin. Shayatin Ọlọ́run lò nínú àwọn verses Quran ọ̀pọ̀ Shaitanu oní Shayatin nínú èdè Lárúbáwá plural nù fún Shaitan. lílo yìí ọ̀nbẹ̀nu sátú Baqara verse 102 Quran chapter 2 verse 102 tọ́lọ́run lò ní Shayatin. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا. Shayatin lọ́lọ́run lò nínú ẹ̀. àwọn tó jẹ́ ẹni ibi kèfèrí, ẹni ibú, ọ̀tá Ọlọ́run, Shayatin lórúkọ tiwọn, lórúkọ tó kárí wọn. ẹnì kọ̀ọ̀kan tí wọ́n bá sọ pé mùsùlùmí àbí mùmínì individual àwa náà lórúkọ tiẹ̀ ní. lára mùsùlùmí mú ni lèmi àtẹ̀yìn wà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan sì dorúkọ ní ṣùgbọ́n orúkọ kan pàápọ̀ ó ní al-mu'minun àbí al-muslimun mùmínì ní mùsùlùmí individual náà dorúkọ tiẹ̀ ní èmi dorúkọ tèmi ní àfa dorúkọ tiwọn ní àfa dorúkọ tiwọn ní ẹnì kọ̀ọ̀kan dorúkọ tiẹ̀ ní lọ́kùnrin àti lóbìnrin wa bẹ́ẹ̀ ni gbólóhùn Shayatin jẹ́ orúkọ tọ́pa àwọn kèfèrí àwọn àlùjànnú pọ̀ tó yẹ àwọn afáfin máa ń sọ yìí pé
tabatẹ̀lẹ́ kalimatu shaytan àbí shayatin singular àbí plural rẹ̀ ọlọ́run ní fa sáwọn kèfèrí inú wọn nù. níbi bá ti fẹ́ kó gbogbo ọjọ́ pọ̀ pé mùsùlùmí àti kèfèrí àlùjànnú jinnu ni ó lò àbí jáánù òní ó lò ń sọ̀rọ̀ pé mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. níbi tá a ti ẹ́ pé kò sọ̀rọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ kèfèrí kan ló fẹ́ sọ̀rọ̀ rẹ̀ shaytan àbí shayatin ni ó lò. ṣé tí mò ń wíyé díẹ̀díẹ̀ fine. eléyìí ò ní ní ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ díẹ̀ nínú ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀ka nínú ìgbàgbọ́ wa òun ni ìgbàgbọ́ sí pé ọlọ́run dáhùn ẹ̀dá tí ń jálùjànù tíra tí mo mú dání fatawa lajnatu daima lil buhuth ilmiya wal ifta fatawa àwọn àgbà afọ orílẹ̀-èdè Saudi Arabia lájínà àwọn àgbà afọ Saudi Arabia lájínà àwọn tíjọba dálẹ̀ fanijẹ́ lajnatu daima lil buhuth ilmiya wal ifta àwọn tó ń ṣe research lórí Islamic knowledge àti ìdá ẹjọ́ nípa ẹ̀sìn ìfòsí ọ̀rọ̀ ẹ̀sìn níjọba nínú ilẹ̀ Saudi Arabia volume 1 tíra ẹni mọ̀mú dání al-mujalladul awwal tó yẹ pé volume yìí al-aqida níbẹ̀ nínú ẹ̀ 1 to 4 rẹ̀ al-aqida ni ìgbàgbọ́ nínú ọlọ́ àtàwọn tó ní ká gbàgbọ́ òní volume yìí volume 2 náà àkídà ni volume 3 àkídà ni volume 4 àkídà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. nínú fatawa yìí nínú page 277 rẹ̀ page 277 fatawa tí mo fẹ́ kà briefly wọ́n sọ fún wa nípa ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí àti ntọ́lọ ní àgbàgbọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀fà briefly kí n ra sáré kà wọ́n ní anasu khuliqa abuhum min tinin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run dá bàbá wa àgbà tí sànẹ́bí Ádámù aleyhi salam látara ẹrọ̀fọ̀ yẹ̀ẹ̀pẹ̀ àti omi tá a rò pọ̀ tá à ń pè ní ẹrẹ̀ òní ọ̀fi dá bàbá wa àgbà thumma sara basharan sawiyya lẹ́yìn dídá yẹn ọdọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́nàró sansan tó dúró dọ́gba watanassala minhu awladuhu àwọn ọmọ rẹ̀ wá bẹ̀ sí jáde látara rẹ̀ tí kàwọn tọ́ lọ lọ́nà àwọn tá à ń bẹ lónìí àtàwọn tí ń bọ̀ lọ́la inú ọmọ rẹ̀ láṣẹ wàlìjìnnù àwọn àlùjànnú tí wọ́n khuliqu min narin wọ́n dá wọn látara iná thumma saru ahyaha lẹ́yìn dídá látara ni wọ́n di àlàyé minhum ad-dhukur wa minhum al-inath àwọn ọkùnrin akọ ń bẹ nínú wọn àwọn abo sì ń bẹ nínú wọn wa kullu minal jinni wal ins gbogbo tí ń jẹ́ èèyàn àtàlùjànnú qad ursila ilayhim nabiyyu sallallahu alayhi wa sallam àpapọ̀ wa àtàlùjànnú àti èèyàn lọ́lọ́run náà níbí wa Muhammad sallallahu alayhi wa sallam sí kójú ṣiṣẹ́ fún. faminhum man amana bihi ọ̀nbẹ nínú àwọn èèyàn àtàlùjànnú tó nígbàgbọ́ sànàbí Muhammad sallam wa minhum man kafar ó sì ń bẹ́nu wa àwọn tó ṣe kèfèrí sọ́lọ́hun wàlẹ̀ ìsí ìran mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn kọ́ni yúdí àlìjìn ọmọ èèyàn lè ṣe àlùjànnú léṣe wọ́n wọ̀ ya'lamu aw la ya'lamu téèyàn ọmọ ńgbà mi pé o ti ṣe àlùjànnú léṣe àbí kọ́ mọ́mọ́ wàlìjínní bẹ́ẹ̀ làwọn àlùjànnú náà yúdí lè ìsí àwọn náà máa ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn léṣe wàyàdúrùhù tí ọmọ fara ní ọmọ èèyàn nígbà míì wàyẹsùrọ̀hù àbí gbà míì kọ́ sọ́dẹ̀ tí ọmọ gbára dálẹ̀ tí ó yà wòlé torí yẹ ọ́ dàrú ọ́ yàtúlùhù àbí kọ́ pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kàmáàlì ẹ̀ńsì kọ́ni yúùdì àlẹ́ ẹ̀ńsì wàyẹdúrùhù bọ́mọ èèyàn náà ṣe máa ń fi nínú aka ìyẹn ẹgbẹ́ rẹ̀ tí ọmọ fi ara ní tí ọmọ ṣàìdá sí bẹ́ẹ̀ náà àlùjànnú yúùdì àlìjẹ́ndín àlùjànnú náà máa ṣe sùtá a máa fara ní àlùjànnú ẹgbẹ́ kí n má sọ̀rọ̀ lọ́tọ́pọ̀ lórí ẹ̀ wọ́n á mú àwọn àyà wá wọ́n ní khalaqal insana min salsalin kal-fakhar Suratu Rahman tí mo sọ lẹ́ẹ̀kan nù ọlọ́run dọ́mọ ẹ̀dẹ́ nìyàn látara salsalin kal-fakhar látara àmà yẹ̀ẹ̀pẹ̀ tá a fomi rò tó wá níhò nínú
tá a bá fọwọ́ gba tí ọmọdún kókókó bí ìgbà tá a mọ kòkó lálẹ́ tọ́ àgbẹ̀ tán tẹ́ bá fọwọ́ gba yọmọdún kókókó amọ́mọ ẹ̀dẹ́ yẹn lẹni tó ní hò lára tá a bá fọwọ́ gba yọmọdún kókókó kótó ìpọ́lọ́ fẹ̀mí sí alábọ́lọ́ sí baba adamanu alayhi salam ènìyàn wàhálà kọ̀lìjà nàbẹ̀ márìjẹ́ mi nàr ọlọ́wọ́ á dá àwọn àlùjánu àlùjáná plural nù ọlọ́wọ́ ni mo dá wọn mi márìjẹ́ mi nàr látàrí ìdíjọ́ náà ti ń jò girigiri Ibn Abbas radiyallahu anhuma ó ní ti jẹ́ márìjẹ́ mi nàrì ó ní iná tí tó ń jò lókè ọwọ́ ọ̀parí ẹ̀ ti máa ń rẹ́ẹ̀dì yẹn tí iná bá pọ̀ gan àárín rẹ̀ ọ̀yẹ́ lónìí ọwọ́ ọ̀parí ẹ̀ ní ọ̀rẹ́ẹ̀dì ibi tó rẹ́ẹ̀dì níbi ọwọ́ ọ̀parí náà tó tọ́ pọ́nrẹ́ rẹ̀ ń òun gangan ni wọ́n fi dáhùn àlùjánu fúnra ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún rẹ̀ nusratu rahman aya 14 àti 15 Quran chapter 55 verses 14 and 15. ọlọ́run tó láàrin ga òun gangan fún rẹ̀ pa àwọn ọmọ èdè nìyẹn láṣẹ tábà lè mọ bíbẹ àlùjánu ẹ ń bá dáwọ́tì bíbẹ àlùjánu òun tó ń di kèfèrí kò ní gbàgbọ́ sí ntọ́lọ́ ń sọ nìyẹn ẹ ń bá ní ọ̀sán àlùjánu kò ní gbàgbọ́ sí ntọ́lọ́ ń sọ torí pé ò tí ì rí ọ sọ pé ò sí tọ́ ọ bá fẹ́ rí ọlọ́run fi hàn tọ́ ọ bá fẹ́ rí láyé gangan ọlọ́run fi hàn ọ wà gbà pé nítorí òsì ń bẹ nígbà tí kíjokíjo bá bẹ̀rẹ̀ kọ́lọ̀nkọ́lá wà ń bẹ ọlọ́run sọ nínú suratu Nahali aya Quran chapter 16 ní suratu Nahali aya 98 dé 100 rẹ̀ wípé kí àwa tá a jó ń gbàgbọ́ òdodo tá a gbọ́ lọ́n gbọ́ tá a gba ànábì Muhammad sọlá ń gbọ́ tá a gba tírà ọlọ́run ti ṣàlùkùrẹ́ Al-Qur'anul Karim gbọ́ ká máa sáde wọn ọlọ́run kú lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run ní ìrẹ́ mùmíní fa idha qara'tal Qur'ana tó bá ń fẹ́ kí Al-Qur'anul Karim fasta'idh billahi minash shaitonir rajim wá àṣàdì lọ́sọ́dọ̀ èmi ọlọ́run kú lọ́dún èṣù ẹni gbèjìnà sí kẹ́ẹ̀mí wá àṣàdì wá sọ́dọ̀ mi sádi mi sọ pé mo sádi ọlọ́run kú lọ́wọ́ èṣù ẹni gbèjìnà sí kẹ́ ọlọ́run ètò òní tẹ́nìkan bá ní òsì etí òsì ni ọlọ́run wá ń sọ fún wa pé ẹ sádi mi kú lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ má bàa kàdánwò látara rẹ̀ ọmọ pé ọmọ tó ń sọnù tó bá ní òsì ọlọ́run ní nàó lẹ́sàlàwò sultanun dájúdájú o èṣù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o kò ní ìkápá ni o lórí alladina amanu àwọn tó bá gbèmí ọlọ́ọ̀bá gbọ́ wa ala rabbihim yatawakkalun tó sì yẹ pé ọlọ́ọ̀bá wọn ò ní wọn gbára lé ó fi hàn pé nǹkan méjì lọ́lọ́ọ̀ ń pè ní protection fún wa kó lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ nǹkan àkọ́kọ́ al-imanu billah ala alladina amanu àwọn tó gbèmí ọlọ́ọ̀bá gbọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní tawakkulu ìgbára lọ́lọ́run wa ala rabbihim yatawakkalun àwọn tó kọ́ lọ́wọ́ bá wọn nìkan ní gbára lé tẹ́ ẹ bá ti ń gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́run ó ti fi rẹ̀ lẹ̀ fún èṣù láti attack kó sì succeed lórí èèyàn kó rí i ṣe kí nǹkan máa ṣe èèyàn ẹni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ti fi rẹ̀ lẹ̀ fún èṣù kó máa gbá síbi tó bá fẹ́ nǹkan méjì àkọ́kọ́ nù kò tí ì tán ṣùgbọ́n méjì inú ẹ̀ nù eléyìí ó dúró bá wọn inú suratul mu'minun sura 23 ẹ lọ sí suratul mu'minun aya 97 àti 98 ọlọ́run tó láàrin ga tó sọ báyìí wípé ti eight. a'udhu billahi minash shaitanir rajim wa qul rabbi a'udhu bika min amazatish shayatin wa a'udhu bika rabbi an yahdurun. ọlọ́run ní máa sọ wípé èrè onígbàgbọ́ òdodo máa sọ wípé mo sádi ọlọ́ọ̀ba kó rabbi a'udhu bika min amazatish shayatin sọ wípé èrè ọlọ́ọ̀ba mi o mo sádi ọ̀pọ̀ nínú ìgbé ọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ kèfèrí èrò ọbú ìgbésínlẹ́mí àwọn shayatin àwọn èṣù mo sádi ọlọ́run kò ń bẹ́ẹ̀ má jẹ́ wọ́n rí ìbàjẹ́ gbésínlẹ́mí ẹni wa a'udhu bika rabbi an yahdurun mo sádi èrè ọlọ́ọ̀ba mi kó n bí káwọn èso ọ̀dàpọ̀ pẹ̀lú mi lórí àwọn nǹkan tí n bá ń ṣe an yadhuruni fi umuri kulliha má jẹ́ wọn dàpọ̀ pẹ̀lú mi tí n bá lásìkò pẹ̀lú ìyàwó mi má jẹ́ sùn èmi àti èso jọmọ bá lò tí n bá fẹ́ jẹun má jẹ́ sọ pẹ̀lú mi bí oúnjẹ
tí n bá rìnrìn àjò má jésù ọba mi rìn pọ̀, tí n bá ń sùn má jésù ọba mi sùn, tí n bá dáwọ́lé nǹkan má jésù pẹ̀lú mi lórí ẹ̀, bọ́ sáàdì ọlọ́ọ̀kọ́ mi kọ́ pẹ̀lú mi nínú àwọn àlámọ̀rí mi. ntọ́lọ̀ bá tọ́lá rẹ̀ gá ń sọ fún àdúrà tá a máa ṣe fún ààbò rẹ̀ yóò fi hàn sí a wípé ntọ́ pàtàkì tá a gbọ́dọ̀ wọ́ lọ́ọ̀ ní olùṣọ́ wa olùdáàbòbò wa lórí ẹ̀ ò lọ́wà ntọ́ pàtàkì pọ̀ ni kì í ṣe tí yóò fi awẹ́ wa ọwọ́ dẹ́ngbẹ́rẹ́ tí yóò fi mú. nínú suratu Nas, last chapter of the Holy Quran Karim, Quran chapter 414, verse yẹn chapter yẹn àti n tó ṣáájú rẹ̀ suratul Falaq, qul a'udhu bi rabbil falaq, chapter 113. Nas nìkan ní màá ní kí wọ́n ókè tá ẹ̀ ń bá ti gbọ́ yé lédè Lárúbáwá gangan yóò ti mọ aburú tí máa ti ọ̀dọ̀ èṣù wá. Ọlọ́run á pín àwọn èṣù ó pín méjì, ó pín èṣù sí méjì. Ó ní àwọn èṣù ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn, àwọn èṣù wọ́n ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn bí èṣù ṣe wà nínú àwọn àlùjànnú. Ẹ̀kẹ́ Suratu Nas. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul a'udhu bi rabbin nas, malikin nas, ilahin nas, min sharril waswasil khannas, alladhi yuwaswisu fi sudurin nas, minal jinnati wan nas. Ọlọ́run tó lára ga ó ní qul a'udhu bi rabbin nas. Ìrẹ́ onígbàgbọ́ òdodo máa sọ wípé mo sá di rabbin nasi, ọba tó dọ́mọ ẹ̀dá ènìyàn, malikin nasi, ọba tó ní èèyàn lánìí tán yányá. Èèyàn á máa ṣe nǹkan tán tí téèyàn ṣe tí ò ní ní kápá ní lórí ẹ̀ mọ́, kì í ṣe tọ́lọ́run lílé yan. Ọdọ́mọ ẹ̀dá ènìyàn ó tún á lágbá lórí ọmọ ẹ̀dá ènìyàn, ó tún á jẹ́ ilahin nasi, ọba tẹ́kọ̀ ní ma'budu linnas, ọba tó mi èèyàn gbọ́dọ̀ máa sìn tí ò gbọ́dọ̀ sìn nǹkan mìíràn. Kó o ń bẹ kí la wá ń sádi ọlọ́run sí àti gbogbo òkì rẹ̀ tó fi kíra yìí. Min sharril waswasil khannas. Kó o ń bẹ aburú ròyìnròyìn tí mo látọ̀dọ̀ khannas shaitan tí mo wá sínú ẹ̀mí ọmọ ẹ̀dá èèyàn látọ̀dọ̀ èṣù tí ọmọ sọ sí yẹn létí tí ó sì máa wọnú ọkàn lọ tọ́ka ó sì máa ro nǹkan mìíràn sìn tọ́jà aburú tí ń ṣe nǹkan rí ẹ máa sáàdì mí kò ń bẹ́ẹ̀. alladhi yuwaswisu fi suduri nas minal jinnati wan nas. ẹni tí máa gbé èrò ogún ròyìnròyìn sẹ́mi ọmọ ẹ̀dá ènìyàn minal jinnati wan nas látọ̀dọ̀ àwọn àlùjànnú wan nasi àtàwọn èèyàn abú. ọmọ àlùjànnú mú yàn pé èèyàn abú ń bẹ ní àlùjànnú, èèyàn abú ń bẹ ní human beings, àwọn ẹ̀dá yẹn olórí kẹlẹ́sẹ̀ méjì alápá méjì, àwọn èèyàn abú kúnnú wa rẹ̀kẹ̀tẹ̀ tí gbélé ayé ṣe bí tí gbélé ayé ṣe kà. ẹ sáàdì èmi ọlọ́ọ̀bá tí mo níyín tí mo dá yín tẹ́ ń jọ́sìn fún kó ń bí aburú wọn. sura méjèèjì wà lára sura àtàgbọ́dọ̀ máa ké. eléyìí ò ní ọjọ́ ìkan nínú tí èmi àtẹ̀yìn tí a gbọ́dọ̀ lọ dìmú sọ́wọ́ tá a sì gbà ẹ kì suratu Sad. suratu Sad òní sura 38 al-Qur'anul Karim aya 82 àti 83 rẹ̀ ẹ jẹ́ akéyàn náà kó tó di pé a máa lọ. A'udhu billahi minash shaitanir rajim. Fa idha sawwaytuhu wa nafakhtu fihi min ruhi فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. Ọlọ́run tó lára ga sọ fún wa nípa ṣèitán bàbá àwọn àgbà Ìbílísì lórúkọ ẹ̀. Ọlọ́run ti dárúkọ ẹnu àyà wọn. Ọlọ́run nígbà tó ń dá Nábì Ádámù alayhi salatu wassalam tó ń pàṣẹ fáwọn mọ̀lẹ́kà lẹ́yìn ìdánwò tí wọ́n ṣe fún wọn tádàmọ̀ páàsì ìdánwò táwọn mọ̀lẹ́kà fìdí rẹmi tó pé wọ́n ọmọ ìbéèrè tó bí wọn òun ni ó sì fi mọ̀ wọ́n àìfi mọ̀ wọ́n yẹn ń bẹnu Suratul Baqara Quran chapter 2
láti verse 32 lọ sí sálẹ̀ sí 34 ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa nígbà táwọn ọlọ́run fẹ́ dá níbi Ádámù aleyhi salam tó sọ fáwọn màlàíkà pé òun fẹ́ dá ẹ̀dá kan tí ó máa lọ lo ilẹ̀ ayé táwa náà rẹ̀ òní ó máa lọ lò táwọn màlàíkà sọ fọlọ́run pé kí ọlọ́run tún fẹ́ dá wa sí àwọn ìdí tí òfin ẹ̀kọ́ dá wa wọ́n sọ fọlọ́run pé àwọn ẹni tí ó dórí ilẹ̀ tán tí ó máa lọ ṣèbàjẹ́ tí ó máa dẹ̀jẹ̀ lẹ̀ táwọn sì jẹ́ màlàíkà táwọn ń ṣe àfọ̀mọ́ àtọ́pẹ́ fún ọlọ́run gbogbo ìgbà táwọn fọgbà rẹ̀ ya fi dídá mọ lórí àwọn èèyàn tó mọ ẹyẹ tí ò ní sábúrú kọmọtò lọ dá nǹkan mi ọlọ́run sì sọ wọn pé òun mọ tí wọn ò mọ ọ̀dà ànábì Ádámù alayhi salam ó sì mọ dáa tán gẹ́gẹ́ bí wọ́n ti sọ nù sọ́ọ̀tù sọ́ọ̀dì tá a kékeré bá ní sáyà ìtìjú nígbà tó mọ tó dáa tán tó pé lẹ́dà tọ́lọ́ wọn gbé ìdánwò dé láti tẹ̀sán àwọn màlàíkà wò lórí nǹkan tó bí wọ́n léèrè asma kulli shay orúkọ àwọn nǹkan tí ń bẹ ńlẹ̀ musamiyat yẹ bá àwọn afọ nípa ìfisirù ṣe máa ń wí wọ́n sọ fọlọ́n pé subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. àmọ́ nǹkan kọjá tó fi mọ̀ wá àdá nǹkan kan mà kọjá tó fi mọ̀ wá ìmọ̀ tó bí àyè kò sí lọ́dọ̀ wa àmọ́ nígbà wọn ti fàfọmọ fọlọ́n tata sì ti jẹ́ wá ìmọ̀ wọn lórí ẹ̀ ọlọ́run sọ fún anabi Ádámù alayhi salatu wassalam pé kọ́ dárúkọ àwọn nǹkan náà fún wọn kí gbogbo wọn máa gbọ́ Ádámù náà ọ̀dàmà ọlọ́run fi mọ́ ni ọlọ́run ni wa 'allama Ádámù al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-mala'ika faqala anbi'uni bi asma'i ha'ula'i in kuntum sadiqin ọlọ́run ló fi mọ́ Ádámù náà kọ́ lọ́dàmà tó yẹ kó jẹ́ pé ntọ́nà ọba fi mọ́ wa àlè mọ́ èèyàn lè kẹ́kọ̀ọ́ tó pọ̀ tí ó sì ṣe graduate university tó bá lọ ṣe WAEC láì ka ìwé WAEC láì ka àwọn textbooks WAEC ó ti graduate university possibility kó fail wá tí ó bá kà nínú àfàtẹ́ pé teacher wọn máa test students pẹ̀lú examinations àti test ìjọba náà wà lọ́wọ́ máa test àwọn teachers náà fún promotion yìí náà máa ṣèdánwò àwọn teachers máa ń fìdí rẹmi tó lọ ti kàwé ti pẹ́ níta ń kọ́ ọmọ nìkan oṣù ni wọ́n ń kà wọ́n ò kàwé mi nígbà àwọn sẹ́tà kan tó kọ́ lọ fún ìdánwò wọ́n bá àdánwò pàdé kò sí promotion torí pé láyé pọ́nlọ́ ń fi nǹkan mọ̀ yìnyín yóò lé dàmà bẹ́ẹ̀ là àfa náà kò sá àfa àtọmọ gbogbo nǹkan tán yọ ọmọ ntọ́lọ́ ń fi mọ́ ma ẹlòmí ọmọ nǹkan mi tó wọ̀ ma òun náà ọmọ nǹkan mi tẹ̀lé yìí náà ọmọ wa 'allama Ádámù al-asma'a kullaha ọlọ́ọ̀lẹ́ mi fi gbogbo orúkọ nǹkan mọ́ Ádámù òun náà dàmà fún rẹ̀ kọ́lọ́ ń fi ìmọ̀ tí ó wúlò fún akó fi mọ̀ wá Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana kọ́lọ́ ń fi ìmọ̀ tí ó wúlò fún akó fi mọ̀ wá kó sì aláǹfààní àtàrà tó fi mọ̀ wá. Ádámù morúkọ àwọn nǹkan wọn kò àsìkò àmàlẹ́kà pé ẹ sùjádà fún fasajada malaikatu kulluhum ajma'un gbogbo àmàlẹ́kà náà sùjádà fún Ádámù illa Iblisa aba wastakbara wa kana minal kafirin àyàfi Ìbílísù nìkan la'natullahi alayhi aba wastakbara ọkọ̀ àlìbá ọkọ̀ láti ṣe ntọ́lọ́ ń pa aláṣẹ kó ṣe wastakbara ó ṣe mọ́tòmọ́tò wa kana minal kafirin ó sì di kánú kèfèrí nítorí ẹ̀ làwọn afáàfin máa ń sọ yìí pé ẹ̀ṣẹ̀ Ìbílísù la'natullahi alayhi tọ́sọ́dọ̀ lórí ibùdó ọlọ́run ìbáwò wal-istikbaru ni àlìbá wal-istikbaru ìkọ̀ àṣẹ ọlọ́run ní títẹ̀lé àti ìgbéraga olóṣì sábàbí ẹ̀ṣẹ̀ ànábì Ádámù alayhi salatu wassalam tó ṣe sábàbí ká lè kó làlùjẹ náà wá sórí ilẹ̀ ayé an-nisyan wa laqad ahidna ila Ádámù min qabl fanasiya wa lam najid lahu azma nínú suratu Taha Quran chapter 20 ìparí ẹ̀ apá àṣẹ fún ànábì Ádámù alayhi salam má dé di igi báyìí o igi yìí o má dédi rẹ o tọ́bẹ̀ ìdédi rẹ ọ́ dẹni yẹpẹrẹ ọ̀dọ̀ mi o ọlọ́run ní fanẹ́síyà Ádámù gbàgbé nẹ́síyà ọ gbàgbé not deliberately not intentionally nẹ́síyà ọ gbàgbé falam najidilawo azima ọlọ́run ní àbá kò sí nínú ẹ̀mí rẹ̀ pé màmá yapa ọlọ́run lórí tí mo ṣe kò sí lẹ́mìí ẹ̀
ọlọ́run gẹ́gẹ́ ṣe tẹ́síkìyà rẹ̀ ọ̀fọ̀ mọ́ ọ̀wẹ̀ mọ́ bí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ òun ìgbàgbé ló mú ṣe nítorí sábàbí ìgbàgbé òun àgbọ̀ ní ìsìn náà o inshallah ní wàásù òní àgbọ̀ tó sábàbí ìgbàgbé òun kọ́ lọ́dá gbàgbé wọ́n tàn débẹ̀ ni a sì gbọ́ inshallah lónìí náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. nínú suratul A'raf sura kejì al-Qur'anul Karim Quran chapter 7 verses 16 and 17 wọn ó ké fún wa ní ìsìn inshallah. أعوذ بالله من الشيطان الرجيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ṣàìtọ́nù lánàtúlẹ̀ àlè nígbà tí ọlọ́run bínú sí tán lórí ẹ̀kọ́ àṣẹ ọlọ́run àti ìṣègírímọ́ká ìsì ọlọ́run tọ́lọ́run bínú sí tán tọ́lọ́run ní kó jáde kó nbí tọ́wà yẹn kó dẹni yẹpẹrẹ kó máa lọlẹ̀ lẹ́ni tó di yẹpẹrẹ látòní lọ. ó wá ń sọ fún ọlọ́run padà pé kọ́lọ́run lòun lára títí dijọ́ táyé ó tó parẹ́ kó o mọ̀kù títí táyé parẹ́ ọlọ́run sì yọ̀ǹda fún un wà kóńtà minal munzirin. innaka minal munzirin. ó ti di ẹnìkan tá a fi ilẹ̀ táyé parẹ́ njọ́ táyé ọba dópin ló tó kú máa lórí ilẹ̀ ní kété tó ti gbọ́ yẹn tán ó wí nǹkan mi fọlọ́n ó yẹ wá kí n tẹ kọ́kọ́ ké. qala fabima aghwaytani. ó ní torí pé rí ọlọ́run bá ti bínú sí mi báyìí ó ti sọ mí dẹni yẹpẹrẹ pé ń jẹ́ ìyà gbére kí ni wàá máa ṣe ń gbà náà dípò kó túbọ̀ téèyàn bá ṣẹ̀ ẹni tó lágbára lórí èèyàn ẹni tí ó bá ṣẹ̀ ẹ máa ń bẹ̀bẹ̀ fati pé ẹni tó lè jẹ oúnjẹ ló ń ṣẹ̀ yóò mọ̀ bẹ̀ pé foríjì òun àṣìṣe ni òun ò ní ṣerú ẹ̀ mọ̀ ṣùgbọ́n Ìbílísì ò ṣe bẹ́ẹ̀ lánàá tó lè àlè orí ní lé fabima aghwaytani gbogbo ti sọ mí dolo ní báyìí la'aqudanna lahum siratakal mustaqim àwọn ọ̀nà rẹ ẹ̀sìn rẹ as-siratal mustaqim ad-dinu al-islami ẹ̀sìn rẹ tó fẹ́ kára yóò ṣe tí wọ́n èdè nìkẹ́ rẹ ń lọ dènà dè wọ́n bẹ́ẹ̀ níjẹ́ wọ́n ṣe ń dènà dè wọ́n níjẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ làánú àwọn èèyàn tó bí ẹ̀sìn lẹ̀ ti ń ṣèrànù láyé làánú wọn fi ń ṣe mí ọgbọ́dọ̀ máa ṣe mùmínì torí pé èèyàn parí pátá yóò lo ayé rà dáadáa ìgbẹ̀yìn ayé rẹ̀ ò ní dáa àlùkábọ̀ ò ní dáa àwọn èèyàn sì ń fi ìbàjẹ́ wọn fi ń sayọ̀ ní Nàìjíríà lónìí wọ́n kọ ẹ̀sẹ̀ ẹ̀wọ̀n tó máa yọ ẹlòmíì ó kó nínú sáyẹn yóò di kẹfẹ́ yóò ní I found it you found the hellfire o ti rí iná jáde mọ́tò fẹ́ wọ̀ o ti rí ọ̀nà tọ́lọ́run fi máa bínú sí yàn o ti rí lóòótọ́ you been led astray o ti sọnù máa yọ kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ nítorí pé àjẹgbọdọ̀ ń wẹ̀ ní kọ́ra ẹni tó mọ̀ yìí pé kò sí nígbà tóun ti lè ṣe nítorí kóun ṣeun òun ti dẹ́ni ìyà òun ti wá sọ fún pé kó yọ̀ǹda òun títí jọ́ta yóò tó tán ní kóun náà tó kú ti yọ̀ǹda fóun ìyẹn àwọn àfàtúní káàdì mú sọ́wọ́ téèyàn bá burú bíi ṣe ìtọ́nù tó bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run foríjì tó bá béèrè nǹkan ọlọ́run ní torí pé burúkú ọlọ́mọ ṣe nǹkan tó fẹ́ fún un tó àti rí pé nàṣíbù ẹ̀ náà pé tó ń fẹ́ fún láyé ni yóò fún ọ̀run ni ò ní fún lálùjá náà torí pé ẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ tó báyìí ẹ̀ṣẹ̀ kéèyàn gbẹ́rù gbọ́n rí sàṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ kéèyàn tó máa ṣe gírímẹ́kà ìwájú ọba tó dáa tó ẹ pé èèyàn bá lọ lọ́hùn kò yẹ kó béèrè nǹkan kọ́lọ́hún tó dáhùn kọ́lọ́hún gbà fún pẹ̀lú bẹ́sẹ̀ yẹn ṣe tó yẹn ó tún béèrè ọ̀dọ̀ ọlọ́run pé kọ́lọ́hún lọ́hùn lára àdìjọ́ tá yọ ọ̀pá rẹ ọlọ́run ni mo ti fìjọ dá yẹn fún ọ wà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà ló ti àbẹ̀ sísọ nǹkan mi wọ́n máa sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀sìn rẹ ò ní jẹ́ wọn ó ṣe o ọ̀ya. thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim. ó ní ìgbàwájú wa bá wọn afa Ibn Abbas radiyallahu anhuma ó níwájú òun ni umurul akhirah ní sọmọ pé òsì ti ń jẹ́ ọ̀run kankan téèyàn bá ti lè kú ó ti parí kò sí àjíǹde lẹ́yìn ikú yọ parẹ́ sínú yẹ̀pẹ̀ ni ìní jẹ́ wọ́n gba ọ̀run gbọ́ bíi pé wọ́n ṣiṣẹ́ rẹ̀ wa min khalfihim èyí máa ṣẹ́ lójú ọ̀yìn pé lé ayé ní pàtàkì ẹni ayé bá sì yẹ lọ́run náà yẹ ẹ má lé ọ̀run kankan ayé ni ẹ mójútó ẹ gbàgbé àlùkè àmà
ọ̀ya wa an aymanihim gbẹ̀gbẹ́ ọ̀tún wá bá wọn wa an iṣẹ́ tẹ̀yàn ṣe tí fírí yọ̀nù ọlọ́run kọ́ di wọn wà á ń ṣàmà nílé samailihim gbẹ̀gbẹ́ òsì gbà wá bá wọn ń bá gbáwájú tí ń rí mú tí ń bá gbẹ̀yìn tí ń bá rí mú gbọ̀tún tí ń bá rí mú bẹ́ẹ̀ gbòsì tí ń bá rí mú bẹ́ẹ̀ ọ̀ya. wala tajidu aktharahum shakirin. ó kò lè kó so tí ò sọ níbo ni ò sọ kò sọ òkè kò lè sọ pé àmì ń fọ òkè hìn tó pé fọ́ọ̀kù ibẹ̀ làṣẹ ọlọ́run ti ń sọ̀kalẹ̀ tó bá fẹ́ gbọ́ òkè yóò yí lọ́wọ́ òun ò lè dárúkọ òkè. wala tajidu aktharahum shakirin. ó ìrí ọlọ́ọ̀ba ó ní rí inú àwọn ẹ̀dá rẹ̀ tó dá yìí ó ní rí ọ̀pọ̀ wọn kọjá ní rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ wo ní jẹ́ni rẹ̀ ẹni èmi èṣù wọn jẹ wàlí yàdùbìlà ọlọ́run kọ́ là ń bẹ̀ nínú àwọn tọ́lọ́run ti là láwà ọlọ́run jà padà parẹ́ wọ́n jà padà síbi tí ọ̀dà ẹ̀yin náà wo population yẹn ti ń bẹ lórí ilẹ̀ ayé lónìí ẹ wá gbé population mùsùlùmí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí ò ju 20% gbogbo yẹn ti ń bẹ lórí ayé lọ ní mùsùlùmí kò ju 20% lọ èyàn ti ń bẹ lórí ayé tó jẹ́ mùsùlùmí láyé táwa nù rẹ̀ lónìí China own the most populous country ní orí ayé the most populated area in the world China ni kò so tán bá pé gbogbo ara ayé sí márùn 1/5 gbogbo ayé ní population China 1/5 gbogbo èèyàn tí ń bẹ láyé òun ni China nìkan 98% Chinese kèfèrí ni wọ́n 98% Chinese kèfèrí ni wọ́n 98% kèfèrí ni wọ́n population China lónìí 1.5 billion ó lé díẹ̀ ni followed by India lọ next to China in terms of population India less around 1.3 billion ní population India 78% Indians are non-believers kèfèrí ní 78% Indians ní China less than 46 million ní mùsùlùmí àwọn less than 46 million yóò tún lè ṣe ẹ̀sìn openly níta gbangba province ẹ̀yọ̀kọ̀ọ́sọ ní China ní province mùsùlùmí tẹ́pẹ́ 90% mùsùlùmí ibẹ̀ yẹn ń gbé Tiantang province wọ́n lè ṣe ẹ̀sìn openly daily ní Chinese government máa ń pa wọ́n nítorí pé wọn ò gba àìsí Ọlọ́run gbọ́ ìkànnù population mùsùlùmí ní India ní over around 1.3 billion ní India mùsùlùmí India less than 200 million ní less than 200 million ó bẹ̀rẹ̀ pé mùsùlùmí gé o pé n tó lé ní 1 billion ní India nìkan ẹ wá àpá India àti China pọ̀ àwọn méjèèjì ní kóso wọ́n ti mú wọn fọdún gbogbo yẹn ti mẹ́ lórí ayé ìdákàdá mẹ́ta gbogbo ara ayé China àti India ni yóò júwe fún wa Indonesia òní kọ́ńtì kan so tí population mùsùlùmí bẹ̀ pọ̀ ju gbogbo ayé Indonesia ni Indonesia ó sì pé 300 million. mo ń sọ eléyìí láti sọ fún ayé pé wala tajidu aktharahum shakirin tí Ìbílísì wí ọ̀pọ̀ àwọn èèyàn tó ọ̀dà òní jẹ́ni rí Ọlọ́run ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ èèyàn díẹ̀ ni mùsùlùmí lórí ilẹ̀ ayé kódà tá a bá ń sọ̀rọ̀ population mùsùlùmí pé a jẹ́ 1.4 billion tá à ń pera wa and so what ẹ fi Nàìjíríà jọ́ọ̀jì ẹ̀ nínú population mùsùlùmí Nàìjíríà kí ni percentage àwọn tí ń kírun bẹ́ẹ̀ irun lọ bá gbogbo ẹ̀sìn lẹ́yìn imani mùsùlùmí tí ń kírun ní Nàìjíríà ò ju 20% lọ nínú population wa 80% ò kírun tẹ́ ẹ bá sì fẹ́ dáwọ́ tiẹ̀ ẹ kàn mọ́sáàsìrè alihamudulilayi kọ́ ló ń gbàdẹ́ sìn láyé tàlùkìámà gbogbo àwọn tó lówó lára ẹ̀ mọ́sáàsìrè ẹ ṣe sẹ́ńsọ̀ mùsùlùmí tí ń bẹ ládùúgbò yìí ní sọ̀ràǹdìn pẹ́pẹ́ mọ́sáàsì ló yẹ kí wọ́n ti máa kírun ẹ wá káyé èèyàn tó kírun bíi ní subi ẹ wá kàti dórí ẹ wá kàti asri ẹ wá kàti magrib ẹ wá kàti ìṣáì pẹ́pẹ́ lé 60 ní bá ń bẹ láyé ká ìtọ́ ẹ kọ́ máa kírun ní mọ́sáàsì tó jẹ́ lé mùsùlùmí ilé tí population àwọn tí ń kírun nù rẹ̀ tí wọ́n wá kírun mọ́sáàsì látàárọ̀ dálẹ́ tabakapo kò ní ju ilé márùn lọ́nu 60 houses tó ẹ kó kírun ní mọ́sáàsì èèyàn mélòó ni ó kírun déédéé dẹ́sẹ̀ populated Muslim areas nìbàdàn bí ọjà àbá bí ìfọ̀kọ̀ bí oríta mẹ́rin bí agbeni bí oríta apẹ̀rin bí ìdí arẹrẹ bí ilé tuntun academy pẹ́pẹ́ area yẹn ó wà contested pẹ̀lú mùsùlùmí
àwọn mọ́sáàsì wọn ẹ̀rọ take population rẹ̀ èèyàn mélòó ló kírun nínú àwọn mọ́sáàsì ẹ mọ̀ pé àwọn tí ń kírun nílẹ̀ Yorùbá kò ju 5% mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ tí ìbá ṣe northern sahara mọ́ tá a sọ pé 20% ní ń kírun èèyàn mélòó ní ń kírun nílẹ̀ Yorùbá a lè mọ́sáàsì sáfù méjì èkún láwọn mọ́sáàsì tí ìbá sojú ọjà bíi Gbági bíi Sọpátì bíi Ògùnpa bíi Dùgbẹ̀ tí ìbá ṣe mọ́sáàsì ojú ọjà mọ́sáàsì àdúgbò kọ̀ọ̀kan sáfù méjì ò lè kún bí tá a dáwọ́ náà dé nínú aburú tí ṣètọ́nù ń ṣe bàbá mú bàbá wọn àgbà tàbí ká pé nínú aburú táwọn èṣù ń ṣe ṣàyàtìn èèkàn lẹni tẹ̀síyé nù wá kán zàyànà aburú kán decorate kán beautify ntọ́jú aburú lójú èèyàn kọ́ máa wọ̀nyàn kí ntọ́jú dáadáa ọmọ wọn pẹ́pẹ́ àìdáni ọmọ wọ̀nyàn lára aṣẹ́ wọn nìyẹn wọn ó kí àyà kan fa nísìnyí tí wọn ní tí ìké mo fẹ́ ṣàlàyé díẹ̀ lórí ìyẹn kan tó kí àyà wọn káfi di tí mo fẹ́ sọ yìí mú. inú Suratul Anfal àyà 48 Quran chapter 8 verse 48 ní Suratul Anfal Quran chapter 8 verse 48 mo ó kí fa nísìnyí. fàpèjúwe nínú ọ̀nà tẹ̀sùn gbà ṣe nǹkan burúkú lọ́sọ̀ fún yàn ó ní pé ẹni tó lọ ń kọ́ irú ilé ìfún ilé tó bá di bí mọ́sáàsì tó dáa báyìí tó fáìn tó rẹwà ààrẹ akàn aṣẹlọsọ aṣẹfáǹsì èsì gbà mí nínú ilé táìsì síbẹ̀ tó wá irú tọ́lọ̀ bá ṣerú ilé kápẹ́ lé gbígbé ni fún yàn tí ń dá yẹn lọ́rùn yìí tọ́lọ̀ bá ṣe fẹ́ nìkan tó wá rìn sádùúgbò òbòmí ọwọ́ arílé mi wọ́n á kunlé yẹn ní green dípò kọ́lọ̀ tiwa yìí ilé green yẹn wọ́n máa wọ̀n ilé wà níwọ̀n mọ́ ọ̀dà lásán náà ilé ti tẹ̀ wọ́n yẹ yàtọ̀ sílẹ̀ yìí o possibility kí lè tiẹ̀ tóbi jù lẹ́yìn gan lọ́wọ́ o possibility kí lè tiẹ̀ rọrùn jù lẹ́yìn lọ́wọ́ o green colour tẹ́kunlé ni wọ́n máa wọ̀n ilé ọ̀wọ̀ àtẹ́lójú ẹ̀ yóò máa wo owó bí ó ṣe rówó tí èkúlé tiẹ̀ náà ní green ìkànnù rú ẹ̀ orin kọ́lọ̀ fún yẹn lóbìnrin tó dúdú níyàwó ó dúdú ọ̀ ń dán àbúrò fún yẹn lóbìnrin tó pupa naturally òkùnkùn naturally ó sì ń dán ohun yàn ń dá yàn lọ́rùn ẹni tó ní níyàwó tó arúbìnrin mi ìtọ́jú aṣẹ́wó àwọn tó máa ń lo oògùn máa wú tọ́nà ọyọ bí ọrùn ràkúnmí títí ọyọ gbogbo ara ọyọ obìnrin yóò máa wà madam aunty ẹ̀yin mò ń pè ẹ wọ̀dọ̀ mi náà èmi náà bad mo fẹ́ kájọ máa move ìyàwó rẹ̀ dájọ́ nìyẹn lọ ìyàwó rẹ̀ dáa jùlọ ó dáa jùlọ ní ẹ̀dá ó dáa jùlọ lẹ́wà ó dáa jùlọ níwà ó dáa jùlọ lẹ́sìn èsù pàrọ̀tà lélẹ̀ o àkékè mbẹ́lá rẹ̀ ìjọ mbẹ́lá rẹ̀ tatansẹ́kọ̀ mbẹ́lá rẹ̀ kò lóore lára ọmọ rẹ̀ ò lè jáde nú ẹ̀ ọkùnrin yóò máa kó owó tí ò lè kó fún yàwó ẹ̀ lé yóò máa kó fún yóò máa ra aṣọ tí ò lè fún yàwó ẹ̀ yóò máa ra fún yóò máa ra ọkọ̀ tí ò lè fún yàwó ẹ̀ yóò ra fún yóò lọ kọ́ ilé tí ò lè kọ́ fún yàwó ẹ̀ yóò kọ́ fún ara tẹ̀sínu ṣètọ́nù lè ní nsání àṣẹyà èso ọmọ ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fọmọ ẹ̀dẹ́ nìyà èyàn ó sì rò pé n tó ń ṣe nǹkan lọ́dà ẹ wá gbọ́ àyàtọ̀ lọ́n fi sọ̀rọ̀ ẹ̀. a'udhu billahi minash shaitanir rajim wa idh zayyana lahumu shaitanu a'malahum. ọlọ́run ní nígbà tí ẹ máa rántí o nígbà tí èṣù ṣe iṣẹ́ ẹbí ntí ọ̀dà tó ṣe lọ́sọ̀ọ́ fáwọn kèfèrí Kùráíṣì wàkọ́lá la ghaliba lakumul yawma minan nas. ìwà sọ fún ọ wípé èmi ni Sheikhu Najidi ẹ ń bá ti ka tafsiru Kùránì yóò ti mọ àyà yìí Sheikhu Najidi òun ni bàbá àgbà olórí gbogbo ìran Najidu lókè Saudi Arabia lọ́nà Riyadh òun ni Najidu province ní Saudi Arabia èmi lolórí wọn mo á jọ ìyẹn Kùrẹ́ṣì Mẹ́kà láti rìn lọ lójú ogun tẹ́ ń lọ ẹni ogun náà lọ wọn lọ sógun Bádírì la ghaliba lakumul yawma minan nas wa inni jarun lakum kò sẹ́ni tó lè borí yín mọ̀ ń bẹ pẹ̀lú yín àjọjọ ogun ẹ̀yin ni àwọn èèyàn mi náà fẹ́ dé ọ̀ya. falamma tara'atil fi'atan nakasa ala aqibayhi. sùgbọ́n gba àwọn dé pápá ogun torí àwọn màlẹ́kà tá ń sọ̀kalẹ̀ láti sánmà ń pẹ́ pé àlùjánu ni ṣètọ́nù ní Ìbílísù ni ọgbàwé yẹn wọ̀ wá ni lọ́wọ́ di sí fàwọn ará Mẹ́kà ọwọ́ àtàwọn sí bàjẹ́ níbi wọn ò ti parẹ́ ọ̀tàn wọn lọ ọbẹ̀ nígbà tó rí àwọn màlẹ́kà tá ń sọ̀kalẹ̀ àtọ́jú sánmà láti wá nàrí ọ̀sán lọ́wọ́ àtàwọn mọ̀mẹ́rin
nakaso ala akebe ọbẹ̀ sì fẹ́yìn rìn wọ́n ní sẹ́kọ̀ọ́ nàìjíríà ẹ̀ nàtòrè baba nàìjíríà ń bò lẹ́ ń sá lọ ń bò lẹ́ ń lọ ó ní ìní àrùn. وقال إني بريء منكم ó ní mo yọ sẹ́nu ogun yìí o. إني أرى ما لا ترون èmi ti rí tẹ́yìn ò rí o. إني أخاف الله ẹ̀rọ ọlọ́run ìyá ọlọ́run lé o. والله شديد العقاب. ó níyà o òun ò lè dúró déyà rẹ̀ lọ́ba tún dànù ọba sá lọ ó sì ti tàwọn débẹ̀ àwọn ti fojú rí àdánwò ẹ̀ má mọ̀tò gun bá di ẹ̀ mọ̀tò ju wọn rí mbẹ̀ ṣètọ́nù padà lẹ́yìn wọn yìí tẹ̀yàn sí ìbàjẹ́ tẹ̀ ń bá kó sínú ẹ̀ tán èso ní ìnìbàrí omi nítorí o ṣe ọ̀kìn mi o wọ́n ló ṣe mi kọ́ mo ṣe o òwúrọ̀ tẹ̀dé bẹ́ẹ̀ o yóò ní ìmọ̀ yọ ọyọ̀sẹ̀ ń bẹ́ o tó adijọ́ ọ̀dájọ́ wọ̀ lọ́ọ̀dà àròjọ kó o ṣe kì í ṣe mi iṣẹ́ rẹ̀ nu ntí ó jẹ́ kó ọ̀rọ̀ ń yé wa ẹ̀sìn Suratul Hashri Quran chapter 59 ẹ̀jẹ̀ agbọ̀ntọ́lọ̀ ń wí ayah 16 kàmọ́tálì ṣètọ́ni ẹ̀ ti bẹ̀rẹ̀. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر بريء منك إني أخاف الله رب العالمين. Ọlọ́run ní ẹ má jẹ́ kéṣù ọ̀tán yìí bó ṣe tán ẹ nìkan tó sọ fẹ́ni ẹ pé ó kú fóró kọ̀tọ̀lọ́hún níbi ìkọ̀tọ̀lọ́hún lóore wà báwọn àfáà kan lẹ̀ Yorùbá náà ṣe máa ń sọ. Mo fetí ara mi gbọ́ nínú rédíò ní àwẹ̀ ẹ̀dọ́ta tá a fẹ́ èṣù kan nílẹ̀ Yorùbá sọ bẹ́ẹ̀ tó lé ẹni tí ó bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn ẹni tí ó bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn. Àfáà kan tún ṣe sínú kẹsẹ̀tì ó lọ fẹ́ jẹ́ èèyàn láyé ó ní ọkọ̀ yìí sọ́lọ́hún kọjú síbi tí ọ̀fẹ́ kọ̀yìn sóhun tó bá dé èèyàn táwọn wájú padà sọ́lọ́hún kò ní ọlọ́mọ tó ń àforíjì yìí ìgbà yẹn ló tó jẹ́ èèyàn láyé. ọmọ ẹnu kẹsẹ̀tì táwọn aráàlú ń gbọ́ o àwọn tí wọ́n yẹ kí wọ́n gbọ́ tí wọ́n ń gbọ́ tí wọ́n ń rà wọ́n ó tún ra wọ́n tún máa gbé inú ọkọ̀ wọ́n tún gbé inú ilé ọ̀rọ̀ èṣù tí ń jáde lẹ́nu èèyàn tẹ̀sùn ń darí àwọn yóò tún máa péjọ wọ́n máa ra kẹsẹ̀tì ẹ̀ wọ́n máa pẹ́ ẹsẹ̀ títí àwọn yóò tún dúró tì wọ́n lórí ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣètánù ń sọ fọ́mì yẹn pé ó kú fún ọ̀rọ̀ tí à ń ké yìí ó ní sábàbù nùzúlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ o ààyè tí ò sí ní o mi ò jẹ́ fẹ́ sọ̀tàn rẹ o ẹni tó tàn o bó ṣe tàn débi ìbàjẹ́ ọ̀tàn sí pé kọ́ bá yẹn sùn ńgbọ́ bá sùn tán ẹni yẹn lóyún ó ní ẹni tó lóyún ìtàwọn yẹn bẹ́ẹ̀ gbọ́ kó lóyún mọ́ ọ lọ́wọ́ wọ àfa ọ̀rọ̀ náà wọ́n ó fi ọ sí ẹ̀sìn torí wọ́n pa ọ ni wọ́n ó lé ọ lóko pa ni kí á lò wá àṣetò ìbọn bẹ́ẹ̀ ni ọ̀ pa ni o kọ́ ọ ká kó o sín kọ́ wa sọ pé bí o ti ń tọ́jú rẹ̀ ló ti kú sàárè ẹ̀ sínú ọba gbà ó sì pọ̀ obìnrin olóòótọ́ pẹ̀lú oyún inú ẹ̀ ó bò mọ́lẹ̀ ṣètọ́nù bí àwọn èèyàn lọ báwọn èèyàn rẹ̀ ọmọ tẹ́ ẹ fi sọ́dọ̀ àáfàá kí ọba ń tọ́jú àáfàá ti bá a sùn ó ti fún lóyún nígbà tá àáfàá ọ̀fẹ́ kẹ́sì ní ohun tú ó ti pa ó ti bò ó ẹ lọ bèrè ọmọ yín lọ́wọ́ ẹ rí i pé mo ṣe wí lórí mo sì ní tìpà kan ní o wọ́n gba bẹ̀ lọ lóòótọ́ ọmọ wa ń kọ́ sáré ti gbádùn wọn ó ní ọ̀gbádùn o kódà tó ṣe ti pa ó ti kú ó ti kú ó ń dà sáré rẹ̀ nù òun ti sín ó ti dà báwọn máa ń sọ wọn lọ sọ fọ bàálù ọba lóní ọlọmọ wa èso tàn sí kó ṣe ṣìnà èso tàn sí pé kọ pa nígbà wọn mú lọọlù tọba lù ní káwọn ẹmẹ̀wà ọlọmọ wa tán mú lọọlù ó tún àpíà sí ó lé mi mọ tàn ọ sí pé kó ṣe ṣìnà tó fi ṣe èmi mọ tàn ọ sí pé kọ pa kásìrì ẹ lè bò tó fi pa èmi bọ́ lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé ká bọ̀ kó o ti pọ̀ mọ́ wọn ọwọ́ mi solution tó fi lè bọ́nu kí wọ́n pa ọ́ wà mo tún lè là ọ́ tó bá fẹ́ kí n là ọ́ afáàdó ń fẹ́ kọ́ là ọ́ gbà ọ́ lẹ̀ ẹni tó ṣe ó sùjádà fún mi ó forí kanlẹ̀ fún mi tó bá ti forí kanlẹ̀ fún mi ń là ọ́ nínú àdánwò tó fẹ́ débọ̀ yìí ọ́ padà sáyé rẹ̀ àṣírí òní tú òní dẹ́ni ẹ̀sìn pẹ́pẹ́tẹ̀ yóò bá rí wọn ó sùjádà fún ọ ó forí lẹ̀ tán sí tán disappear kò rí mọ́ ọwọ́ àti wọ́n máa fa àdéhùn wọn pa àfa kú sí kèfèrí òun ní ta àwọn èèyàn lónìí táwọn èèyàn jáde kúrò nínú Islam pé àwọn níṣòro ìṣòro ló ní gan tí ń sọ ọ́ di kèfèrí tí solution ìṣòro yẹn ti ń bẹ nínú other religions other than Islam ìṣòro wo ló ní ṣé deception ẹ̀tàn tí wọ́n ń tàyàn tàn ṣe fọwọ́ àná ìtàn gbáwò yẹn lójú tí wọ́n sọ ẹ̀sìn wọn di ní tí ọ̀sẹ̀sẹ̀ máa tí o ṣe kankan tó fi worship Ọlọ́run rárá
sọ di ayé nìkan ogun èṣù ogun èmèrè ogun àjẹ́ ogun ìdílé ogun oṣó ogun ayé ọmọ ogun ọ̀run ẹ máa gbé sòrò bọ̀ wọn ò ní kankan tí wọ́n ṣe mọ́ lẹ́sìn. àwọn tó ní ẹgbẹ́ wá sọ̀rọ̀ àwọn yìí nítorí jùlọ ń bẹ lọ́dọ̀ wọn afọ́jú pásọ̀ mẹ́lù tí ojú rẹ̀ rí ẹ̀dọ̀ ní tí ó sì rí ẹni tí ì kú ìlànà ṣàlà odi tí kiri ó bí lọ́mọ pẹ́pẹ́ àti bàbá ẹ̀ ti yá ẹ̀ Jésù lórí àtọ́dúgbalà wọn táwọn gangan sì bí odi tí Jésù ò sì lè la ohun odi ń dòní tí ó sì kú lódi wọn lẹ́yìn máa mọ odi tí ń bọ̀ oníkẹ́lẹ́yìn tó sì bá Jésù lórí àtọ́dúgbalà tí ó sì kú pẹ̀lú kéèrè àárọ̀ ọ̀tọ̀dọ̀ tí wọ́n skul àwọn abirùn kiri ọlọ́dà àdẹ̀ ń bàdàn ti gbogbo òlu skul àwọn afọ́jú school for the blind àwọn kiri oníyan ní school for the deaf àwọn kiri oníyan ní school for the handicapped àwọn kiri olóní àwọn abirùn tí wọ́n kọjọ sáwọn skul sí Jésù ò lè ṣiṣẹ́ ìyá lára wọn kọ́ sọ wọn dẹni tí ọ̀dà pín wọn lẹ́yìn ẹ̀ máa gbé bọ̀ deception ẹ̀tàn àwọn yàrá aláwọ̀ ní sọ̀rọ̀ wọn kò nínú Sam o ò lè solution bí tọ́ lọ láéláé o kò nu fry pan lọ sínú fire ni ìyẹn kò nínú abọ́ tí a fi gbé lórí iná ọwọ́ akọ́nu náà gẹ́gẹ́ fúnra ẹ̀ ni tọ́ba lọ bẹ̀ tí ẹsẹ̀ bá ni àdéhùsẹ̀ dé ni yọ parẹ́ dànù àfẹnitọ́lọ́ bá fẹ́ràn tó dá padà ẹ̀yìn tó wúyẹ̀ wà padà sínú Islam ibẹ̀ ni yọ parẹ́ sí torí pé àwọn ní kékeré kan lọ́dọ̀ wọ́n ní ká máa sọ èèyàn pé yọ̀ọ́ da kíni kan ó ṣògùn lé ayé rẹ ó kù díẹ̀ ni máa kégbe olóba máa kégbe yọ máa fòkè máa gbàwẹ̀ àwẹ̀ tí ò ní adá tí ì parẹ́ bẹ́ẹ̀ títí ì tapata yóò àdì agbálẹ̀ ẹnu ilé ìjọsìn wọn àbí ọmọ jẹ́ gẹ̀tùmá ń bẹ̀. falamma kafa ẹni Jésù ní kọ́kọ́ tó wọn lọ́wọ́ báyìí nígbà ọkọ̀ tó lọ́n tán qala inni bari'un mink ó ní mo mọ́wọ́ mọ́sẹ̀ kó ní ọ̀rọ̀ rẹ ọkàn mi inni akhafu Allah rabbal alamin èmi ń bẹ̀rù ọlọ́ọ̀ba ọba gbogbo ẹ̀dá àwọn àfáwa Ibn Abbas radiyallahu anhuma ó ní amma qawluhu ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé okòfòrò kọ̀tọ̀lọ́n falamma kafara qala inni bari'un minka nígbà tó ń kọ̀tọ̀lọ́n tán ó wá sọ pé mo yọ ọyọ sẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ Ibn Abbas ni mo sì rí nu yọ tẹ̀yàn sábúrú ni yọ padà lẹ́yìn èèyàn ní òní èméjì nu ṣe ti ṣètọ́nù nù àmọ́ gbọ́dọ̀ rẹ̀ sọ pé ní akhafu Allah rabbal alamin fa huwa kadhibun gbọ́dọ̀ sọ pé ń bẹ̀rù Ọlọ́run wọn ni ọlọ́pàá tọ́lá bẹ̀rù Ọlọ́run yọ tẹ̀lé aṣọ Ọlọ́run tó pàǹjọ ní kò bẹ̀rù Ọlọ́run ìmọ̀ bí n ṣe sọ́tì èyí káàdì ìmú sọ́wọ́ Ọlọ́run tó láàrin ga ọ sọ fún wa nípa ẹ̀tàn tí Èṣù máa ń tan àwọn èèyàn tí ó sì máa dá wọn lọ́kàn lé pé ojú ọ̀nà tí wọ́n wà lójú ọ̀nà ibẹ̀ nìkẹ́ wà ibẹ̀ lórí wà tí ó sì sí kẹ́ńbẹ́ tí òṣèré ń bẹ̀ lè mú àwọn èèyàn kan sínú kèfèrí ṣíṣe tí kèfèrí ó sì ń dá wọn lọ́rùn ẹ wo ìlú Ìbàdàn lẹ́nu ọdún díẹ̀ sẹ́yìn ní ìsìn bí ọdún 4 sí 5 sẹ́yìn tí wọ́n gbé igbá Ọ̀ṣun kalẹ̀ ní Ìbàdàn lójú méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n ti dẹ ẹgbẹ́ Èṣù lẹ Yorùbá lẹ̀ ẹgbẹ́ Oòduà lẹ Yorùbá ẹgbẹ́ Èṣù ẹgbẹ́ àwọn Èṣù ẹgbẹ́ tó dáhùn yẹn padà kúrò nínú tọ́lọ́run lọ sínú kèfèrí tí wọ́n dá lẹ̀ tán táwọn ọmọ Yorùbá láti Ìbàdàn láti Èrúwà láti Abẹ́òkúta láti ìlú Èkó láti Ìjẹ̀bú látàwọn ilẹ̀ míì tí wọ́n àparapọ̀ tí wọ́n á lọ sọ́sọ́gbó lọ bọ Ọ̀ṣun ẹ rí tọkùnrin tó bin tí olùkàkùn ń kó ilẹ̀kẹ̀ sọ́rùn tó ń kó sọ́rùn ọwọ́ tó ń kó sọ́rùn ẹsẹ̀ wọ́n wọ̀ sọ white báyìí wọ́n ó de fìlà kan sí bíi fìlà betí ajá báyìí ọlọ́sùn ni wọ́n á tọrọ bára níbi ọ̀rọ̀ mùsùlùmí dojúrú dé nílẹ̀ Yorùbá àwọn gangan ni àwọn mùsùlùmí tó ń fún ní owó tó ń bá ti sáré bọ́ ọjọ́ wáyé tánà gbàsẹ́ báyìí wọ́n fún lówó ni ẹ̀ tó pẹ́ fún lówó torí Ọlọ́run sábòdì Allah àwọn èèyàn fún lówó mọ́ ó wá ní pé àwọn olóòsà làwọn èèyàn fún lówó tí ń fi hàn wípé òòsà ti wọnú ẹ̀mí wa ti wọnú ẹ̀jẹ̀ wa lọ ju bẹ́ẹ̀ sìn Ọlọ́run sì wọnú ẹ̀jẹ̀ wa lọ nílẹ̀ Yorùbá àwọn eléyìí yẹ kí wọ́n bọ́ táwọn ọmọ rẹ̀ tí ó fún lówó tẹ́bi ọ́ pa wọn kú ni tí wọ́n padà sí díẹ̀ sìn Ọlọ́run ṣùgbọ́n afọ ní encouragement pẹ̀lú máa fún ọ lówó ọkọ̀ ní àbò kéré ká máa múra sí tán ṣe ẹ rí i pé máa kọ́kọ́ bẹ̀rẹ̀ Ìbàdàn àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ju 5 lọ ṣùgbọ́n lónìí 100s ni wọ́n nílùú Ìbàdàn 100s gbogbo ti dọ́n bára aṣọ̀ṣun ni gbogbo wọn wọ̀ ntí ọjà bá nu jẹ́ ìyẹn jù láyé olóòkọ tí wọ́n máa pè wọ́n ìyá kẹ́nẹ́ kan yá àjọrò àwọn orúkọ àwọn ọmọ tiwa
bàbá kínní kan àdánwò láre èso ń tan àwọn èèyàn lẹ́yìn gbogbo ọ̀rọ̀ díẹ̀ tí mo sọ yìí mò ń ṣe mọ̀kọ́dímà ni mò ń ṣe ọ̀rọ̀ síwájú ni àti ìwọ̀nù àgbà mi ta fẹ́ lọ máa ka oríṣi tíra méjì mẹ́ta fún wa lórí ọ̀rọ̀ tá à ń sọ rẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ó fi mọ àwọn tá à ń sọ rẹ̀ lámàdájú tá a sì fi lè sọ fún àǹtọ́ yẹ ká ṣe tí ọjà náà lọ́wọ́ fún alọ́dọ̀ Ọlọ́run láti borí ìṣòro tí máa ń tọ̀dọ̀ wọn wá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Majmu' Fatawa Ibn Taymiyyah rẹ̀ volume 19 eléyìí ọ̀nà ní volume 19 al-Mujallad at-Tasi' Ashar volume 19 rẹ̀ nínú Majmu' Fatawa Ibn Taymiyyah nínú 37 volumes tíra yìí volume 19 bẹ̀rẹ̀. Ibn Taymiyyah rahimahullah ta'ala Sheikh Ahmad Ibn Taymiyyah kọ́nà wọn kọ́dà kọjọ kọ́ bá a kẹ́ wọn. Wọ́n jẹ́ ẹnìkan tọ́lọ́ ń bùn lẹ́bùn ìmọ̀ tọ́pọ̀ yàtọ̀ sí ìmọ̀ Ọlọ́run ṣe ní mùmínì tó lágbára pọ̀ yàtọ̀ sí yẹn Ọlọ́run ṣe lẹ́ni tí Ọlọ́run gbà fún wa díẹ̀ nínú ọ̀rọ̀ wọn tẹ́ sọ nínú volume yìí mo fẹ́ kí a gbọ́ díẹ̀ inshàlá lérèfé ká máa gbọ́. wọ́n ní wá ìdá kánà jínú àhàyáhà òkọ̀lá ma'amurin mahayin láàmú thawabun wa iqabun nígbà yẹn táwọn àlùjànnú alàyè làwọn náà ẹni tó ní làákàyè ni wọn ẹni tá a pa láṣẹ ni wọn pé ẹ máa ṣe nǹkan báyìí ẹni tá a kọ̀ fún pé ẹ máa ṣe nǹkan báyìí ni wọn ẹ̀san bẹ fún lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe ń tọ́lọ́run fẹ́ ìyà ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ wa qad ursila ilayhim nabiyyu sallallahu alaihi wasallam ànábì wa Muhammad sallam lọ́lọ́run rán sí wọn ó ti ńgbà mọ́ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo lọ́lọ́run rán níbi ọ̀sán sí wọn àtọ́ àkànú tí a ní sìn ó yẹ kí n wá rí fáàsì ibi tọ́lọ́run ti sọ pé òun rán níbi ọ̀sán sí wọn tá a bá rí fáàsì mistake láṣẹ tó lọ́run rán sí wọn ẹ ń bèrè gbọ́dọ̀ bèrè padà tí n bá padà lecture àti questions and answer pé ń bolẹ̀ ẹ̀rí rẹ̀ wà pọ́lọ́run sí wọn ọ̀nà méjì nínú Al-Qur'anu Karim tó sì ilé láti rí ọjọ́ méjì lọ ṣùgbọ́n méjì tó sì ilé láti rí ní pẹ̀lú ọ̀run ìkan nínú rẹ̀ òní Suratul Ahqaf Suratul Ahqaf òní Quran chapter 46 ayah 29 dé 32 rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ pọ̀. وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. Ọlọ́run ní وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن. nígbà tá a darí نفر جماعة من الجن ọ̀pọ̀ àwọn àlùjànnú wá sọ́dọ̀ rẹ̀ àríwí ọ̀sálàm يستمعون القرآن ká gbọ́ Kùránì tó ń ké falamma hadaru qalu ansitu ńgbà àwọn dé àwọn àlùjànnú ń pariwo àwọn tó kọ́ sáájú àwọn sọ fáwọn tó ṣẹ̀dé ẹ dákẹ́ o à ń gbọ́rọ̀ Ọlọ́run kan lọ́wọ́ tó ṣẹ̀ṣọ̀ kalẹ̀ o inna sami'na Qur'an ọ̀ya. qalu ya qawmana. wọ́n lẹ́yìn èèyàn wá wọ́n pera wọn ń pàlọ́ àlùjànnú ẹgbẹ́ wọn. inna sami'na kitaban. à ń gbọ́ tírà kan lọ́wọ́. unzila min ba'di Musa. Ọlọ́run ṣẹ̀ṣọ̀ kalẹ̀ lẹ́yìn tànábì Musa aleyhi salam. musaddiqan lima bayna yadayhi. tírà àti ń sọ̀rọ̀ ń tọ́ ṣáájú rẹ̀ lọ táwọn tí a tó sì ṣáájú lọ ń jẹ́rìí rẹ̀. yahdi ila al-haqqi. tírà náà fọ́nà mọ̀yàn lọ síbi tó jẹ́ òdodo. tariqin mustaqim. ń fọ́nà mọ̀yàn lọ síbi ẹ̀sìn Ọlọ́run tó dúró dọ́gba. ẹni àlùjànnú ẹgbẹ́ wa. ibu da'iya Allahi. ẹ tètè gba ìpè tánibí Muhammad san ti ń pè da'iya Allahi. A preacher one who calls to the way of Allah. ẹ ti ń pè yẹn sọ́dọ̀ Ọlọ́run ẹ tètè gbà pé rẹ̀ yìí o ẹni gbàgbọ́ sí o. yaghfir lakum min dhunubikum. tẹ́ ẹ bá ní gbàgbọ́ sí Ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ yín jìn yín o. adabin ali yóò sì lẹ́yìn bá gbàgbọ́ kúrò nínú ìyà ẹlẹ́ta ìlérò. wa man la yujib da'iya Allahi. ẹ bá gbọ́ èpè yìí tí ó bá gbàgbọ́ tí ó tẹ̀lé. falaysa bi mu'jizin fil ardi. kò lè kọ́ agara bọ́ọ̀lù ọ̀nkọ́lọ́ ọmọ mú lórí ilẹ̀ tí ń bẹ yìí yọ Ọlọ́run pákó lórí ilẹ̀ ayé ìbá àjálùjánu tó lè da tẹ́gùn jù bẹ́ẹ̀ lọ ìbá àlè dẹran ìbá àlè dèrà ìbá àlè dájá nítorí ọ̀dà lẹ́sàbí mu'jizin fil ardi oníjú sórí ilẹ̀ owó Ọlọ́run ọ̀tẹ̀. walaysa lahu min dunihi awliya'u. kò sí sẹ́nìkan tí ó lè dáàbò bò tí ó dúró tì tí ó fi bọ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi ní jìyà Ọlọ́run
ulaika fi dalalin mubin. gbogbo ẹ̀ tí ọba gbàgbé àdébí ọ̀sálà nínú àná tó fojú hàn ló ń tàn wá ìkànnì bí tọ́lọ̀ ti sọ okùn Suratul Jinn gangan fún rẹ̀ verses 1 to 3 Quran chapter 72 verses 1 to 3 ọ̀yà ike. bismillahir rahmanir rahim. قل أوحي إلي أنه استمع نفر من الجن يستمعون القرآن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به. tíra yìí ń júwe ọ̀nà Ọlọ́run fún yàn fàámánà bí àwa ti gbọ́ ọ̀nà tó ń júwe fún agbọ́. وَلَن نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا. àwọn onídàákan mi pọ̀ mọ́ lọ́wọ́ bá wa mọ́ láéláé. وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا. ọlọ́ọ̀bá wa ìjọba tó ga pọ̀ tágbára rẹ̀ ju gbogbo agbára lọ. مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا. ọlọ́ọ̀bá yìí ò mú ẹnì kankan níyàwó kò níyàwó kò sì bímọ kò sì mẹ́nì kankan lọ́mọ. eléyìí àfijẹ́rìí ọ̀rọ̀ tá à ń kà lọ ni. فالواجب على المسلم أن يستعمل فيهم ما يستعمل في الهنس. ètò jẹjẹrẹ lórí mùsùlùmí òun kọ́ máa ń ṣe àwọn nǹkan tá a máa ń ṣe sáwọn tó bá dé ìyẹn ẹgbẹ́ wa sáwọn àlùjánu náà. minal amri bil ma'rufi ẹ máa ṣe wá àṣẹ fáwọn náà pé kán gbàtọ́ lọ́hùn. wa nahyi anil munkar ẹ ṣe wá àṣẹ pé kán fi ìbàjẹ́ lẹ̀. wa da'wati ila Allah ẹgbẹ́ pé kán tẹ̀lé tọ́lọ́hùn kama shar'a Allah wa rasuluhu bọ́ọ̀lù ọba gangan ṣe paláṣẹ àtòjíṣẹ́ rẹ̀ kama da'u nabiyyu sallam báwo yẹ san gansi se wá asọ́fà àlùjánu nù pé kàgbàtọ̀ lọ́wọ́ wọ́n yọ amílò ìdá yìí tadà o bí ma yọ amílò mi ta dùn táwọn àlùjánu náà sa ìdá sáwọn èèyàn irú tá a máa ń ṣe fẹ́ yẹn ẹgbẹ́ ẹni tí ń sa ìdá sẹ́yìn ẹgbẹ́ yẹn o ẹ ṣe sáwọn náà láti fi káwọn lọ́wọ́ bàjẹ́ wọn tó bá ń ṣe. fọ ayẹ́rìfáwò sọ́ọ́lá hùn bí ma ayẹ́rìfáwò sọ́ọ́lá ins ẹ bá àtàkì ọmọ ẹ̀dẹ́ yẹn tó jẹ́ mùsùlùmí nù wọn ẹ fi nǹkan tẹ́ ẹ lè fi bọ́ọ̀ náà jà tí èkó omi ìbàjẹ́ ti ń ṣe sọ́mọ èèyàn ẹ fi kojú òun náà bẹ́ẹ̀ sì lè dí ọmọ èèyàn náà lọ́wọ́ tí bá ń ṣe nǹkan tí ọ̀dà láti di lọ́wọ́ kọ́mọ̀sí ma bẹ́ẹ̀ ni ẹ ṣe sáwọn náà àfàwọn àtẹ̀wájú ó ní wà sọ́rọ́ ọ̀hún lẹ́lẹ́ǹs sẹ̀ríkàlù jàǹdù ó kó sára ọmọ ẹ̀dẹ́ nìyàn kọ́ni yakuna ṣáwàtẹ̀ a máa wáyé ńgbà míì nítorí pé wọ́n fẹ́ràn ẹni tí wọ́n kó sí làwọn bí àlùjànnú obìnrin tó rí ọkùnrin ọmọ ẹ̀dẹ́ nìyàn tẹ̀lé ẹ wá wọ̀n ọ afẹ́fẹ́ yóò kó sí lára kéésì rú ẹ̀ka mbẹ́ ń bàdàn lọ́wọ́lọ́wọ́ ní ìsìn nù àwẹ̀ tí mo kéru kí àfẹ́ ní ẹ̀ka nù àwẹ̀ àlùjànnú ní Alhaji Isa fi mí lẹ̀ mo fẹ́ ni mo fi sọkọ ni ohun mi ni mo sì yọkọ àtìyàwó èèwọ̀ nínú òfin ẹ̀sìn yín kéèyàn yọkọ àtìyàwó ọmọbẹ̀nbẹ̀ wọ ẹni tí mo wí mẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fún wa lọ́jọ́ míì ni tèmi ni wọ́n jọ pàdé ọmọbẹ̀nbẹ̀ báyìí mo fẹ́ ni à ń ṣáwàtì ìfẹ́ a máa mú ọ dọ́dọ̀ èèyàn ìkànnù wàhálà ìgbà míì ìgbèrò bú síyàn ìlànìyàn bú sẹ́ni tí wọ́n rí onímọ̀ọ́dọ́dọ́ èèyàn níbi ọdún 10 sí 12 sẹ́yìn ọmọkùnrin kan fọ aṣọ níwájú òtálẹ̀ bàbá rẹ̀ àwọn àlùjànnú mẹ́ta ń ré kọjá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi èmi gangan náà sọ fún nígbà mo kẹrù kí àfọmọ yẹn wọ́n kà padà yìí wọ́n ní ojú rẹ̀ ọ̀dà pé ilé iṣẹ́ àbúrẹ́ wà tó báyìí wọ́n á kó ìfọ̀tí fún gbà ọmọ bẹ́ẹ̀ sì sọ́kọ́ ẹgbà wọn kí ló dé wọ́n lò ẹnìkan kò sẹ́ni tí ń lù ìyá rẹ̀ sá gbé ọmọ ẹ̀ mọ́ lọ́wọ́ dìmọ́ra báyìí ní wọ́n bá kó lọ́dọ̀ rẹ̀ àṣẹ kó lọ́dọ̀ rẹ̀ lójú ni wọ́n ti kó sínú ara ọmọ wa rò ó sùnmọ́ jọ́kì tàbí ọjọ́ 9 wọ́n bá sọ̀sọ̀ fẹ́ nìkan ní ẹ̀bá ní akéwì pé Alhaji Sá mọ̀ wá délé wọ́n sá kọlù mi bá ní máa fọn lọ́jọ́ mu ní fún ọ wá wọ́n bá wá mo ti bẹ̀ sí kérúkẹ́ ẹ̀ báyìí àlùjànnú ní Alhaji mọ́ kí n kankan wọ́n lójú rẹ̀ tí ọ̀dà lọ́jọ́ káwọn máa dààmú ẹ̀ wọ́n làwọn kọjá lọ jẹ́jẹ́ táwọn síbi òde kan táwọn ń lọ ni àwọn wá rí ojú ẹ̀ wá rí bákan ojú ẹ̀ lè sá rí báyìí àwọn akó fọ̀tí fún un ìyá rẹ̀ tó á dìmọ́ra làwọn pé sọ wà lè dìmọ́ra kó dí àwọn lọ́wọ́ káwọn sin táwọn fẹ́ ṣe ni àwọn fi akó sáré àwọn ìbámu lọ báwọn àti lùtánì àdánwò ńlá ni wà láyé èmi ń bẹ tí ma wá báwọn wà ẹ́ṣkú ìgbà ní ìwọ kò sí yàn lára torí ẹ́ṣkú torí ẹ̀ náà jẹ ẹ́ṣkú yàtọ̀ sí mahaba ó yàtọ̀ sí fẹ́ ẹ̀ náà jẹ ètí ń jẹ́ bẹ́ẹ̀ gangan nínú èdè Lárúbáwá ibi táwọn afa sọ pé tí máa ń ṣẹlẹ̀ sí yàn òun nígbà tí yàn bá ń fi obìnrin lọ́wọ́ lọ́nà
ìfẹ́ ojú ọ̀nà kì í ṣe mahaba ishku ni ẹ̀ràn àjẹ́ ni ìfẹ́ yẹn máa ń kọjá excess ní lórí love ọlọ́run máa fi sáàárín ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti sọ pé àwọn fẹ́ra àwọn kọ́ máa rí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin ò ní mọ́bìnrin délé obìnrin náà ò ní mọ́kùnrin yẹn délé ìwà tí ò ní jẹ́ obìnrin wọn bá yẹn délé ọkùnrin ò ní hù sí lọ́nà ìwà tí ò ní jẹ́ kí wọ́n pò náà wọlé obìnrin ò ní hù sọ́kọ ẹ̀ lọ́nà